Well, àwọn nǹkan kan wà tí ò yé mi tẹ́lẹ̀ tó ti padà wá yé mi báyìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé ènìyàn ni gbogbo wa until tí mo rí pé DNA àwọn kan ti ẹranko àti èèyàn ni. A lè sábà rí gbogbo àwọn èèyàn báyẹn ní ilẹ̀ aláwọ̀ dúdú. Wọn ń ṣe èèyàn dúdú. Púpọ̀ nínú wọn àwọn aláwọ̀ funfun ni. Nítorí náà lẹ ṣe máa ń rí àwọn míì nínú wọn, wọ́n á máa rùn bí ajá, ìmíì á máa rùn bí ológbò, á ṣà máa rùn bí ẹranko kan. Tẹ́ bá lọ check DNA ẹni yẹn, nínú DNA àwọn ẹranko yẹn wà nínú ẹ̀jẹ̀ wọn. So nísàlẹ̀ ń bí láti rí pé complete human DNA ni gbogbo wa ní bíbà. Òun la ṣe ń hùwà bá ṣe ń hùwà. Ẹ lè rí èèyàn funfun tó lè hùwà bí wa. Ìwà ẹranko, àìjẹnilójú, ìwà apànìyàn, ìwà amúninẹ́rú, ká máa bọ́mọdé sùn, ká máa ṣe ohun burúkú, ká máa pànìyàn. Gbogbo àwọn ìwà àìnífẹ̀ẹ́ tó jinlẹ̀ ní ara àwọn aláwọ̀ funfun lẹ ti máa rí. So mo ṣẹ̀ṣẹ̀ wá mọ ìdí pàtàkì tó fi jẹ́ pé àwọn aláwọ̀ funfun yìí tó fi ń hu ìwà tí wọ́n hù yẹn nítorí pé wọ́n ń ṣe ènìyàn odindi, wọ́n ń ṣe odindi ènìyàn. Alábara méjì ni wọ́n. Abo ènìyàn àti abo ẹranko ni. Mi ò mọ̀ bó ṣe ṣẹlẹ̀. But nínú DNA a máa rí ipa yẹn níbẹ̀. So èmi ò rí reason báyìí tí ọmọ Yorùbá kọ́kọ́ ṣe ní láti gba ohunkóhun tó wá látọ̀dọ̀ àwọn rábì. Gbogbo nǹkan tá a nídìí tó ṣe pàtàkì jùlọ fún wa ní ilé ayé, òun ni health wa. Health wa àti oúnjẹ wa. Ọlọ́run dẹ̀ fún wa ní good health nísàlẹ̀ ń bí. Ó fún wa ní herbs, ó fún wa ní ewé egbò, everything, gbogbo nǹkan tá a nídìí láti lò gbogbo ẹ̀ ló fún wa. Ó fún wa ní ilẹ̀ tá a lè gbin nǹkan sí, ó fún wa ní oúnjẹ. So tó bá wù wá báyìí nsìn, ká gbọ́pọlọ wa kalẹ̀ láti fi máa produce àwọn nǹkan kan nínú gbogbo nǹkan tó fún wa yìí. Kò fún àwọn rábì. So ìgbà tí wọ́n wá tí wọ́n rí pé gbogbo nǹkan tí àwọn need pátápátá ló wà níbí yìí, òun ni wọ́n ṣe gbé ẹ̀sìn wá láti lock ọpọlọ gbogbo àwọn èèyàn dúdú. Because ẹni tó rí ẹ̀ bá jí, tó rí ẹ̀ bá pé kò ní ṣẹ̀sìn. Tó bá dẹ̀ ti ń ṣẹ̀sìn, orí ẹ̀ ò lè pé. Kò sí nǹkan méjì o. Now, we have something we call equilibrium. Agbede méjì nǹkan kan ni. Nínú àwọn economy wọ́n máa ń sọ wípé is a market force of supply and demand. The meeting point, that meeting point is the equilibrium. You understand? So agbede méjì bí ìgbà tí a gbé ìwọ̀n dání báyìí tó wá balance, tí kò yẹ̀ sọ́tùn, tí kò yẹ̀ sósì. Àárín méjì yẹn òun ni à ń pè ní equilibrium. Bí ẹni tó produce ọjà àti ẹni tó ń rajà tó ṣe balance. Oye ọjà tí mo produce, oye ọjà yẹn náà ni ẹni yẹn rà. So equilibrium nìyẹn. Àárín méjì yẹn ni à ń pè ní equilibrium. Bẹ́ẹ̀ dẹ̀ gẹ́gẹ́ náà ni fún tálákà àti ọlọ́rọ̀. Bí tálákà gbọ́dọ̀ wà. Ìlú tí tálákà ò bá sí, economy ibẹ̀ ò lè balance. Ilé ayé yìí, àwọn kan gbọ́dọ̀ wà tó gbọ́dọ̀ jẹ́ ẹrú, tó gbọ́dọ̀ jẹ́ tálákà, tá gbọ́dọ̀ máa lò bí ẹrú nílé ayé yìí. Gbogbo èèyàn gbọ́dọ̀ jẹ́ ọlọ́rọ̀. Gbogbo èèyàn gbọ́dọ̀ lówó lọ́wọ́. A gbọ́dọ̀ ní àwọn section kan tó jẹ́ tálákà. Àwọn group yẹn náà ń ṣẹ̀sìn. Ètò náà ló ṣe yẹ pé tá bá jí wọn wọn kì í jí wọn ti lock brain wọn. Ẹ lè rí ọlọ́lá àbí ọlọ́rọ̀ gidi kan tí máa ṣẹ̀sìn because ọpọlọ ẹ̀ ti jí. Ó mọ̀ wípé gbogbo àwọn nǹkan yẹn wọ́n create ẹ̀ láyé ń bí ni. Olódùmarè the universe ẹyọ kan kò sẹ́ni tó rí.
kò sẹ́ni tó mọ̀, kò sẹ́ni tó fọ́ ọkàn. Òun ni Yorùbá, ọmọ Yorùbá àtàtà ni wọ́n gbàgbọ́ nínú ẹ̀. But ṣé mo pé a gbọ́dọ̀ ní ẹrú, ó ti di dandan, because tí ò bá sí ẹrú, tí ò dẹ̀ sí tálíkà, olówó ò lè mí. Ìyẹn ni àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn wọ́n gbọ́dọ̀ wà ńbẹ̀. Now ní àìpẹ́ yìí ń sìn, àwọn èèyàn ti wá ń jí kúrò nínú ẹ̀sìn pé kíní wọ́n fi ń tàn wọ́n ní o, scam ni o, wọ́n ń gbá wọn. So wọ́n ti wá ń bọ́ sí àárín. Ìwọ̀n yẹn ó ti ń wọ̀ sẹ́gbẹ̀ẹ́ báyìí, ó ti ń wọ́. Àwọn tálíkà wọ́n ti ń wá sí ipò olówó ọlọ́lá because wọ́n ti ń jí. So economy òun ló da gbogbo economy rú báyìí sìn. So mi ìfẹ́ ká polówó kíní púpọ̀, ẹ jẹ́ kí àwọn tálíkà tó ń ṣẹ̀sìn, ẹ jẹ́ kó máa ṣẹ̀sìn wọn lọ. In fact mo rò pé bóyá ká máa encourage wọn kán wà níbẹ̀ kí equilibrium yẹn kó lè balance. So àwa tá à ń kéde pé kẹ́ má ṣẹ̀sìn mọ́, a fẹ́ dín ìkéde yẹn kù díẹ̀ because ẹ ti ń jí. Tẹ́ bá dẹ̀ jí tán, olówó ò ní lè mí mọ́. Gbogbo wa wá jẹ́ olówó, gbogbo wa jẹ́ ọlọ́lá, gbogbo wa jẹ́ ọlọ́rọ̀, gbogbo wa ọpọlọ gbogbo wa jí. Kò ní sí arìndìn kankan tá lè rán níṣẹ́ ẹrú. Kò ní sí arìndìn kankan tá máa pe orúkọ, bóyá kán pe orúkọ Jésù àbí orúkọ Allah àbí orúkọ àwọn Elohim àbí orúkọ kankan tí wọ́n ń sìn tó máa sọ pé òun máa kú síbẹ̀. Kò ní sí yẹn mọ́. So a máa dínkù. Gbogbo ẹ̀yin tẹ́ lè kú fún ẹ̀sìn, ẹ gbọ́dọ̀ tún pọ̀ sí, ẹ ti ń dínkù. Ṣé ti gbọ́? Nítorí pé ó ti ń ba economy jẹ́. Ṣọ́rọ̀ mi yé yín ṣá. Tálíkà, aláìní àtọlọ́pọlọ dúdú, wèrè, wọ́n gbọ́dọ̀ pọ̀ nínú economy, kó wà lẹ́gbẹ̀ẹ́ kan. Kí àwọn tó ọpọlọ wọn jí náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. Nísìnyí àwọn tí wọ́n wà nínú ipò arìndìn, afọ́jú, dìdìrìn, òpònú, aláìnírònú, wọ́n ti wá ń jí. Wọ́n ti ń bọ́ sí ipò ọlọ́gbọ́n. Wọ́n ti wá fẹ́ máa pọ̀ jù. So mo bẹ̀ yín, ẹ̀yin tẹ́ ń jí wọn, ẹ má dẹ̀ jí wọn mọ́. Ẹ jẹ́ kó wà ní àyè wọn yẹn kí economy kó lè balance. Tí ẹ bá ti lọ jí arìndìn, tí ẹ jí ọlọ́gbọ́n pé má ṣe ẹ̀sìn mọ́, èèyàn kan ló create ẹ̀, ìlú báyìí náà ti create ẹ̀ láti fi mú ọpọlọ yín ni. Ọlọ́run tó dá òun ayé, Elédùmarè tó dá òun ayé, kò báyàn kankan sọ̀rọ̀ rí, kò bímọ, kò ní ìyá, kò ní bàbá, kò sẹ́ni tó rí rí, kò sẹ́ni tó fọ́ ọkàn rí, kò fọ́ ọkàn yàn rí, kò sí nǹkan kan tá a mọ̀ ń pa ẹ̀. A kàn wà ní adé sílé ayé yìí, adẹ̀bára wa ń bí, a rí omi, a rí iná, a rí òkúta, a rí ilẹ̀, a rí atẹ́gùn, a dẹ̀ ń gbádùn nínú ẹ̀, a rí ewé bẹ́ẹ̀, a rí igi lóríṣiríṣi, àwọn ẹranko, à ń jẹ wọ́n, à ń lo àwọn míì láti fi ṣe ìwòsàn. Gbogbo nǹkan tó dá fún wa, ṣùgbọ́n àmẹ́ tó dá, a pè ní ẹni Olódùmarè. Olóyìnbó á pè ní the universe. Ìyẹn la mọ̀. Ṣùgbọ́n a gbọ́dọ̀ ní, tí gbogbo wa bá lọ gbọ́n báyẹn kò dáa. So a gbọ́dọ̀ ní àwọn òpònú kan ta ní láti pe orúkọ míì fún pé Olódùmarè yẹn o, orúkọ tó tún ń jẹ́ lélẹ́yẹ, eléyìí ni kẹ́ máa sìn. Nǹkan tó bá dẹ̀ tí eléyìí tá gbé fún yín, nǹkan tó bá ti sọ fún yín, òun ni kẹ́ máa ṣe. Àwọn yẹn wọ́n gbọ́dọ̀ wà. Àwọn yẹn ní ìwọ̀n arìndìn tí kò wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n wà ní ẹ̀sìn. Àwọn kan wà láàárín, kò gbókúná kò tutù. Ẹ rí pé àwọn yẹn náà lọ́lá, wọn kò jábọ́ tán ni. Ẹ rí pé àwọn kan wà láàárín, wọn ò jìyà, wọn ò tálíkà, wọn ò dẹ̀ jẹ́ olówó rẹpẹtẹ. Wọ́n wà láàárín, wọn ò jọ lọ́rọ̀ rẹpẹtẹ. Àwọn tó wà ní center yẹn gangan ni equilibrium. But nínú àwọn tó wà ní ipò tálíkà yẹn, àwọn òpònú tó ń ṣẹ̀sìn, wọ́n ti wá fẹ́ máa pọ̀ jù wá sí side bíbá. So ẹ má jẹ́ apolongo fún wọn mọ́ púpọ̀ mọ́, so that wọ́n á lè bí àwọn ọmọ tí wọ́n máa kó sínú ẹ̀sìn, tí wọ́n á rìn dín sí dáadáa. Ṣé ó ti yé yín? Tá ní kán kó sínú iná, tá kó sínú ẹ̀, tá ní nǹkan báyìí ni kẹ́ ṣe, anything tó bá ti pàṣẹ fún wọn pé kán ṣe náà máa ṣe. So ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ ń sọ fún wọn pé kán má ṣẹ̀sìn, ẹ jẹ́ ká dánu dúró díẹ̀. A need àwọn arìndìn díẹ̀ sí nínú economy, kí economy lè dúró.